tó dáa jẹjọ program tí fẹ́ ṣe lénìí ẹ dákun torí t'Ọlọ́run ẹ jẹ́ máa caution mi 1 hour program and calling 1 hour so that ìwà láti mọ bó ṣe ń lọ ní gbòòrò báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ti sọ rẹ̀ ọ̀rọ̀ ti ṣe kí ni ọ̀rọ̀ ti yanjú ààrẹ gẹ́gẹ́ bí iṣẹ́ àtàṣà mi ẹjẹ́ ń sáré wọlé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim a'azza takuna lahu man qad yadhunu bini siran wa alaniya bismillahir rahmanir rahim a'azza takuna lahu man qad yadhunu bini laylan naharan bismillahir rahmanir rahim a'azza takuna lahu man qad yadhunu bini جمعا فرادا بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم يا كافي يا شافي يا دافي يا سلام يا كافي يا شافي يا دافي يا سلام نجني نجني إلهي من كل كيد يا عدوي ومن كل شعر نبيبي ومن كل شعر الزمان نجني نجنا إلهي من كل كيد عدوي ومن كل شعر نبيبي ومن كل شعر الزمان نجني نجنا إلهي من كل كيد عدوي ومن كل شعر نبيبي ومن كل شعر الزمان الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم أصبحنا وأصبحنا ملك الله والحمد لله لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم إني نحن أسألك خير هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر هذا اليوم وشر ما بعده ربي أعوذ بك من كسل وسوء الكبر ربي أعوذ بك من فتنة الدنيا وعذاب القبر سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين نجني نجنا مع الناجين ولا تهلكني ولا تهلكنا مع الهالكين ليس لها من دون الله كاشفا واكشفني واكشفنا من كل مصيبة ومن كل زير شار ومن جميع مصاهب الدنيا والآخرة يا أرحم الراحمين فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانظرنا على القوم الكافرين وانظرنا على القوم المشركين وانظرنا على القوم الظالمين وانظرنا على القوم المنافقين وانظرنا على القوم الكاذبين يا رب العالمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يحييكم بالتحية الإسلام والمباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Alhamdulillah. Today is on the 16th of February 2024. Kí tó máa lọ lórí program tèmi ẹ jẹ́ nǹkan fásitì kò yá appreciate láti dúpẹ́ gbogbo ẹni tẹ́ kí ọmọ mi kú ọjọ́ ìbí lánàá so that ọmọ mi Princess Aisha Ọlọ́ládé kíkẹ́ lọ́mọ ọmọ Alimi Adiokowe tó ṣe ọjọ́ ìbí lánàá gbogbo ẹni tẹ́ send message tẹ́ comment kẹ́ kí wa mo dúpẹ́ lọ kódà àwọn kan tiẹ̀ tún pè mí wọ́n tún bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látara fídíò ọmọ náà tí mo share sórí péèjì mi nígbà tó ń ṣe appreciation àwọn kan wá dẹ́ nípa mi nígbà tí wọ́n ń kí mi wọ́n náà bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní lórí kí ni
wọ́n ní ìwọ Ọ̀kanlọ́mọ tó gbé yìnbó lọ́mọ ẹ lọ́lọ́run wá ní kéyìnbó fẹ́lẹ́ lórí àwọn ọmọ ẹ̀ báyìí. Mo ní Ọlọ́run ò ní páyàn lórí kó má fi rùngbọ̀n dì. Ṣé wọn pọ̀ Ọlọ́run ọba kò ń ṣe aláṣegbé ni? Ọlọ́run ọba kì í jẹ́yàn gbé. Ẹ dákun nígbà tó bá ń bú Ọ̀kanlọ́mọ pọ́kànlọ́mọ ò gbé yìnbó. Ọ̀kanlọ́mọ ò gbé yìnbó tí mo dẹ̀ gbà lóòótọ́ pé mi ò gbé yìnbó. Tí mi ò dẹ̀ banújẹ́ lórí àìgbé yìnbó mi. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbé yìnbó Ọlọ́run ò ní kí wọ́n dépò tí mo wà lénìí. Tọ́lọ́run wá kẹ́ ẹni tí ò gbé yìnbó tó wá rán gbogbo ọmọ ẹ̀ ní ìwé nílùú èyìnbó. Ṣé mọ̀ pé ìyẹn náà tó lọ́pẹ́ níwájú Ọlọ́run. So that gbogbo ẹni tí ẹ bá mi dúpẹ́ látara oore tọ́lọ́run ń ṣe gbogbo yín náà irú oore bẹ́ẹ̀ náà Ọlọ́run á pín yíká. Gbogbo wa la máa jèrè àwọn ọmọ wa. Àní ṣe lásán àní dààmú lórí àwọn ọmọ wa. Gbogbo wàhálà wa lórí àwọn ọmọ wa gbogbo la máa jèrè àwọn ọmọ wa. Gbogbo yín tẹ́ pè mí lórí ọ̀rọ̀ àwọn ọmọ Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa. Ọlọ́run bá mi dúró tì yín. Ṣé tí gbogbo ohun tí èèyàn bá ń ṣe láyé àkọ́kọ́ ni máa ń sọ pé gbogbo àwa tá a jẹ́ òbí pàápàá jùlọ àwọn ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí gbogbo ohun tá a bá ń ṣe láyé kó gba ojúṣe àwọn ọmọ lọ́wọ́ wa. Ẹ dákun torí tọ Ọlọ́run. Bákan náà tí Ọlọ́run bá ní kí atọ́lák divorce ó wáyé láàrin ọkọ àti ìyàwó ìyẹn ò ní kí bàbá wa abandon àwọn ọmọ ẹ̀. Ojúṣe ni fún ọkùnrin láti mójútó àwọn ọmọ. Àlákùlẹ̀ àl ipò tí kò bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Ẹ dákun torí tọ Ọlọ́run ẹ jẹ́ kí lè jẹ́ ẹ̀kọ́ fún ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Torí pé àwọn ọmọ yẹn àwọn lọ́la wa. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo wàhálà àti ìdààmú lórí ọmọ mo dúpẹ́ pé Ọlọ́run ò ní kó já sásán. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kòtùbà tó bá sọ fún mi o inú abiyamọ tó mójútó ọmọ ni mo wà o. Tọ́lọ́run bá ní kí ọkùnrin kan mójútó ọmọ jù mí lọ tí ọkùnrin kan bá rí ààyè ọmọ jù mí lọ Ọlọ́run kẹ́ jù mí lọ ni o. Wàláhì Ọlọ́run kẹ́ jù mí lọ ni. Déédé bọ́lọ́run ṣe mí mo dúpẹ́ pé mo fi mójútó àwọn ọmọ mi. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn ọmọdé ọjọ́ òun Ọlọ́run ti ní kó máa dàgbà. Gẹ́gẹ́ mo sọ níjẹjọ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti ṣe mí lẹ́ni tóun náà ti ń jẹ wọn mọ́. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwa tí a ti wà nípò pa ti ń jẹ wọn mọ́ tẹ́lẹ̀ oúnjẹ ọmọ ò ní jó wa lẹ́nu. Mo sọ níjẹjọ pé alhamdulilayi pé first check ọmọ mi gba first check l'Amẹ́ríkà ó dẹ̀ fi lé oko gbogbo ẹ̀ lébà bẹ́ẹ̀ lọ́wọ́. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo tún wá sọ inú fáàrí tí mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ìzìhárò gínà mìíràn ṣókòrè. Mo tún sọ pé ìkan náà àwọn ọmọ tọ́lọ́run tó yọ̀ǹda fún mi Ọlọ́run tún ní kí wọ́n tún accept gẹ́gẹ́ bí US Army. Kò fẹ́ kí n máa kò kẹ́ fẹ́ kí n máa sọ ṣùgbọ́n alhamdulilayi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọ̀kanlọ́mọ ti di bàbá ó ti di bàbá US Army báyìí. Jẹ́ kí n fi wọ̀n jẹ́ nǹkan fi léyìn wọ̀n jẹ́ nǹkan fi léyìn wúrí jẹ́ nǹkan fi léyìn ṣètìlì US Army nìyẹn ṣètìlì jẹ́ tó fi yẹn dáadáa jẹ́ fi yẹn dáadáa wọ́n lélẹ̀ kò lè yí dáadáa ṣètìlì US Army ṣètìlì pé US Army nìyẹn iná ìfẹ́ kí náà yẹn mú jẹ́ kí n gbé náà kò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dín náà yẹn dé ok ṣètìlì US Army nìyẹn alhamdulilayi ẹ̀hún náà lè ṣètìlì US Army alhamdulilayi pẹ̀lú jáàbù lórí ni o pẹ̀lú jáàbù lórí ló fi ń wọ yúnífọ́ọ̀mù o pẹ̀lú gbọ́dọ̀ US Army student ó ti wà ní student as a student you see as a student ni ó sì wà ní student US Army student alhamdulilayi ṣètìlì òun náà tún ní alhamdulilayi rabbil alamin jẹ́ fi hàn ṣètìlì alhamdulilayi rabbil alamin ṣètìlì tàbí ṣe practice nìyẹn nínú ilé. Alhamdulilayi fún àwọn ọmọbìnrin mọ́tòrọ̀ bíkà fàdís gbogbo ẹni tẹ́ bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo alájọ máa jèrè àwọn ọmọ wa. Ọjọ́ tí iṣu àwọn ọmọ bá jiná pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹlòmíì ò ní jèrè iṣẹ́ wa. Gbogbo ẹni tẹ́ ti wọlé gbogbo yín mo kí gbogbo ẹni bàbá tẹ́ ti wọlé mo kí brọ́dà mi kan tó wọlé mo kí wọn bàbá Kesh mo kí gbogbo ẹni tẹ́ ti wọlé tọ̀ kí àdírẹ́sì má pọ̀ ju lẹ́tà lọ
ẹ bá wo tọ́pìkì mi tí mo fẹ́ tírètì lẹ́nu mo ní ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ fún ọba jẹ́ ó gbà. Kí lè la sọ fúnra wa ni wípé nígbà tí ọmọkùnrin yìí tó ń bá ẹ̀sìn jẹ́ yìí tó bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí tó bẹ̀rẹ̀ sí ní da gbogbo ìsìláàmù láàmú nílẹ̀ Yorùbá tó ń bú àwọn àáfàá gbogbo àwọn àáfàá ajáde a sọ fún pé let's stop, ẹ jẹ́ ká stop láti máa bú àwọn èèyàn nínú Islam, ẹ jẹ́ ká stop láti máa fi Islam ṣe fracas, ẹ jẹ́ ká stop láti máa fi Islam ṣe ìbanilórúkọ jẹ́. Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam, ṣùgbọ́n tá a bá wò lórí mídíà lénìí ọ̀tá Ọlọ́run ọ̀tá Islam ló máa ní kó tẹ́ òun lọ́rùn bó ṣe rí lórí mídíà lénìí. Ṣùgbọ́n torí pé ọjọ́ tá a bẹ̀rẹ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, wọ́n wò pé kí lọ́kàn ọmọ fẹ́ gbà ní nǹkan tó ń ṣe yìí. Wàláì tàláì súnmọ́ billahi làdé láìláwà la nuridu minkum jazahan wala shukura, ní ìrètí kankan lọ́dọ̀ ẹnì kankan. Táwọn yẹn bá parọ́ fún yín pé kò sówó lórí mídíà lọ́nà ń pa o, owó wà lórí monetization dáadáa táwọn èèyàn ń gbowó lórí ẹ̀, ṣùgbọ́n èmi Alimi Àdìyọ ọmọkòwé mi ò qualify láti gbà, mi ò qualify pé bẹ́ẹ̀ mi ò mo monetize page mi nígbà kan ṣùgbọ́n padà yọ monetization yẹn kúrò ńbẹ̀ torí pé wọ́n ní pé mi ò qualify. Kí dẹ̀ ni qualification ẹ̀ ni pé kíyàn tó bẹ̀rẹ̀ sí ní gba owó o gbọ́dọ̀ máa ṣe program lójoojúmọ́, because the more viewers ló máa fi gba owó. Èmi ò dẹ̀ ní time lójoojúmọ́ ní gbogbo àsìkò yẹn, kò sẹ́ni tí ó mọ̀ pé one in a week máa ń ṣe program every Friday, tọ́rọ̀ bá pọ̀ ńlẹ̀ ni máa ń ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, so that gbogbo tí mò ń ṣe yẹn mi qualify láti lè gbowó lọ́wọ́ monetization. Ẹlẹ́ẹ̀kejì YouTube mi kẹ̀kẹ́ rí lájọ́ tí mo ti dálẹ̀ mi ò qualify torí pé viewers tí wọ́n need, èrò tí wọ́n need mi qualify torí pé mi ò ní time, much time láti máa ṣe lójoojúmọ́. Ẹni bá dẹ̀ máa ṣe lójoojúmọ́ òun láti máa discuss ọ̀rọ̀ tó máa jam traffic, tó bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tó máa jam traffic òun láti máa bully, òun láti máa defame, òun láti máa sọ̀rọ̀ burúkú, which is mi ò lè ṣe. Tẹ́ bá study mi láti 5 years mo jọ lórí media, ẹnìkan náà ni mo dúró tì lọ́rùn, òun náà ni Saheed Shittu. Gbogbo àwọn tó wá náà fẹ́ ràn lọ́wọ́ láti bá mi jà ni lèmi náà bá jà. Béèyàn kan ò bá ti ṣetán àti ràn lọ́wọ́ láti bá mi jà mi ní lọ bá wọn. Ẹ̀rẹ́ pé gbogbo àwọn tó ràn lọ́wọ́ tó náà fẹ́ fi bá mi jà ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá sẹ́yìn torí Ọlọ́run padà jẹ́ kí wọ́n padà gbọ́ nǹkan tí mò ń sọ. Ṣé nínú àwọn tó ràn lọ́wọ́ ńgbà yẹn ẹ má yẹ kí n máa padà sẹ́yìn, gbogbo wa la mọ̀ wọ́n, but ẹ jẹ́ nǹkan dáhùn mọ̀ kí wọ́n náà ní Sheikh Abdulhakeem Al-Kutubi wà kọlọ́ba mi ṣe dáadáa fún àfáà náà. Inú wọn ni Sheikh Ẹ̀sà Òkè wà kọlọ́ba mi ṣe dáadáa fún àfáà náà. Inú wọn ni àfáà Mufọlọ́hun Ṣọ́ wà kọlọ́ba mi ṣàlékún oore fún àfáà náà. Àtàwọn bẹ́ẹ̀ Nakib Lashraf ṣe inú wọn náà wà kọlọ́ba mi ṣe dáadáa fún wọn. Ẹni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn tá kọ́jọ́ bẹ̀rẹ̀ wọn ò gbọ́ mi yé, ṣùgbọ́n nígbà tí wọ́n padà gbọ́ mi yé wọ́n di alápọ̀nlé. Inú wọn náà ni Sheikh Abdulhakeem oníyàwó mẹ́ta wà àfisọ òwúlọ. Ẹni pé gbogbo wọn yẹn wọ́n fẹ́ ràn lọ́wọ́ láti bá mi jà tẹ́lẹ̀ ni ló sọ wá dọ̀tá. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ti ní kán gbọ́ mi yé wọn á fi wọ́n lẹ̀ sáàyè wọ́n dẹ̀dẹ̀ ní àpọ́nlé àtàyà ọmọlẹ̀kẹ̀ àmọ́ èmi ò sí ní ẹni tó ń jìjà sálàfí àti sunni àti sufi. Count me out of the ìjà sálàfí sufi sunni, mi ò sí nínú ẹ̀. Mi ń ṣe oní sálàfí, mi dẹ̀ ṣe oní sufi. Anna khalu sunna wasaqafiyya, alu sunna wasaqafiyya lèmi. Tọ́dà qala Allah wa qala Rasulu wa qala saqafiyya, yìí tí bàbá ti ń sọ èmi náà ń tẹ̀lé mi torí inú ayé lájọ wà. Ṣé wá rí lẹ́nìí
àwọn tó kù tó tún wá ràn lọ́wọ́ láti máa bá mi jà àwọn la wá ń jà lọ́wọ́. Ṣé wọ́n pa ṣèbí Saheed nìkan ló ń bá jà, kí ló kan Yusufu ń bẹ? Yusufu ló ràn lọ́wọ́ kóun fẹ́ bá mi jà, mi ì dẹ̀ sá fún, kò ní dáfẹ́ tó bá sá fún yín. Kí ló kan Fulani ń bẹ? Fulani ló ràn lọ́wọ́ kóun fẹ́ bá mi jà, mi ì dẹ̀ ní sá fún, kò ní dáfẹ́ tó bá sá fún yín, mi ì ní sá fún yín. Torí pé mo mọ kíní kan dájú ni wípé èmi tẹ̀ ń bá fa wàhálà yẹn mi yóò gbé, mo mọ capacity ara mi. Gbogbo àwọn tí mo dárúkọ yìí àwọn náà mọ̀ pé Okanlomo tick, so that orí ẹ̀ mo dúró sí láti bí ọdún 7. Kò wá sí nǹkan tí mo dúró lé lórí mo kí fún mi náà ni pé àníṣe o ò lè máa wá bú àwọn àáfàá nínú ẹ̀sìn kó wá nípo fi ń ṣe dáwà mọ́mú náà èèwọ̀ ni. O ò lè máa wá bú àwọn àáfàá lórúkọ ẹ̀sìn lórí pé òun ṣe dáwà, ìyẹn kì í ṣe dáwà. Fracas náà ń perú ẹ̀, bully ni wọ́n ń perú ẹ̀, deformation of character ni wọ́n ń perú ẹ̀. Ó ń dìféèmù wọn ni. O kàn lè gbé fọ́tò àáfàá kan wá nítorí àáfàá yẹn sọ̀rọ̀ kan, làákàyè ò gbé ọ̀rọ̀ yẹn, ìmọ̀ ẹ̀ ò gbé ọ̀rọ̀ yẹn, ó wá ní pé bẹ̀rẹ̀ sí ní àtàkì àáfàá yẹn lórí mídíà. Never. Lópin ìgbà tó bá ń ṣe eléyìí, ìsìláàmù ni òun yẹ̀yẹ́ lórí mídíà. Ọ̀rọ̀ yìí la bẹ̀rẹ̀, ọ̀rọ̀ yìí la jọ fi bẹ̀rẹ̀ tá ń fà. Ẹ̀rí pípa tó stage kan, ó fẹ́ wọ́ mi lọ sóko àánú. Ó fẹ́ sọ mí dà bó ṣe dà. Ó fẹ́ kémi náà máa ṣe bóun náà ṣe ń ṣe. Ṣùgbọ́n kúlé ibùn máa ṣí tà fásitẹ̀ jébùrọ̀ Adam. Gbogbo ipò tíyàn bá wà láyé, voice wà okay now. Gbogbo ipò tíyàn bá wà láyé, òun láti máa wo ẹni tó nẹ́kọ̀ọ́. Ló fi já sí pé níjọ́ tó fẹ́ wọ́ mi lọ bá Sheikh Imran Abdulmajid Eleha, tó fẹ́ wọ́ mi lọ bá wọn, Ọlọ́run tètè dá mi padà. Níjọ́ tó fẹ́ wọ́ mi lọ bá àfà Sheikh Buhari ọmọ Musa, Ọlọ́run tètè dá mi padà. Ló fà wípé Ọlọ́run sọ nínú Kùránì pé wa iza fa'alun fa'ishatan aw zallamun anfusahum dhakara Allahu fastaghfiru lidhunuba. Bíyàn bá ti wá ṣe nǹkan kan tó wá pé kíní tó ṣe yẹn o, fa'alu fa'ishatan ó ṣe ìbàjẹ́, aw zallamun anfusahum àbòsí fáwọn kan, dhakara Allahu tètè rántí Ọlọ́run fastaghfiru lidhunubi, wá Ọlọ́run yẹn láláforíjì. Ló fi já sí pé níjọ́ tó fẹ́ wọ́ mi lọ, mo tètè rántí Ọlọ́run, mo wá padà, mo wá wọ́ Ọlọ́run láláforíjì. Àní ẹni tọ́lọ́run lò láti gbọ́yé tí mo fi mẹ́nu kó lọ́rọ̀ Sheikh Imran Eleha, àfáà mo fọlọ́run ṣọ́ Jamiu bàbá ni láti 2021. Àtàlẹ̀ hàn mi dẹ̀ padà sórí ẹ̀mọ́ títí láyé máa fi parẹ́. So that májẹ̀mú tútù bá láyé ni wípé bíyàn bá ṣe nǹkan kan tó bá kù díẹ̀ káàtó, tètè wá Ọlọ́run láláforíjì, kò dẹ̀ má padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Torí pé májẹ̀mú tútù bá láyé àkọ́kọ́ ni anadam alasunod. Kíyàn kọ́kọ́ kábàámọ̀ lórí ohun tó ṣe yẹn pé mo kábàámọ̀ lórí nǹkan tí mo ṣe yìí. Gbogbo ohun tí mo sọ ń gbà yẹn mo padà kábàámọ̀ lórí ẹ̀. Mo wá ṣe apology ní 2021. Mo tún ṣe apology mi ní 2022. Ẹ lọ sórí péèjì mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ lọ type Okanlomo apology. Ẹ rí gbà tí mo lè ṣe apology yẹn. Kódà gan mo screenshot kan èyí tí mo ṣe gbẹ̀yìn ní 2022. Òun leléyìí. Òun mo screenshot yìí ní December 23, 2022. Òun leléyìí. Ẹ ti rí. Ẹ wò. Mo ní my apology to Baba Adepoju, Sheikh Sauban, Adam Al-Khalori, Sheikh Imran Eleha, Sheikh Buhari Omo Musa, and all
Alusunna wal Jamaa. Ẹ lọ wò wà lórí péjì mi. Mo ní mo tọrọ àforíjì lọ gbogbo wọn. Ṣé dé rí kíyàn tọrọ àforíjì kò tó kíyàn má padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Mo wá tọrọ àforíjì yẹn ní 2021, 2022. Láìsí ẹni tó mú mi, láìsí ẹni tó fọ́ọ̀sì mi, láì rí wàhálà, láì rí dààmú, láì rí nǹkan kan. Mo rántí Ọlọ́run pé Islam wa ò fààyè gba ohun tí mo ṣe yẹn. Mo dẹ̀ wọ́ Ọlọ́run láláforíjì. Bàbá Adépọ̀jù, àwọn ni mo fi ṣe tọ́pìkì yẹn. Èmi tí mo wá ṣe eléyìí, tí mi ò dẹ̀ padà sórí ẹ̀ mọ́, tí mi ò dẹ̀ ní padà sórí ẹ̀ mọ́, àtàlẹ̀ àn títí dáyé máa fi parẹ́. Yusuf Adépọ̀jù, ó mà ṣe ń wá mi kiri, ó mà ṣe ń sá eré kiri lórí pé bàbá Adépọ̀jù náà bú mi o, tí mo ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ o. Bọ́n mo gbà pé àgbàlagbà máa ń fi àgbà rẹ̀ yàn jẹ ni. Torí ní tó fẹ́ sọ lénìí, mo fẹ́ bèèsì lórí apology tí Saheed Shittu ń ṣe. Ṣapology yẹn, ṣapology torí t'Ọlọ́run ni àbí apology nítorí ìjọba, àbá apology torí ẹ̀wọ̀n. Máa proof ẹ̀ fún wa lénìí. So that èmi tí mo wá ṣe apology yẹn, tí mi ò dẹ̀ padà sórí ẹ̀ mọ́, mo wá rí challenge kan ní ìtí ọmọ Yaro, ọmọ kékeré tí òun àti Saheed jọ ṣe program lánàá yẹn, tí Saheed ní kó tó ju challenge yẹn. Èmi máa wá proof challenge yẹn nísìn, torí wọ́n challenge pé òun ti ń bẹ ọba Ìlọrin láti 2020. Òun ò dẹ̀ padà sórí bíbú ọba Ìlọrin àti mọ́mọ́ Ìlọrin àti gbogbo àwọn àfáàmọ̀ àti Mudiru Sheikh Adam, ó ní òun ò padà sórí ẹ̀ mọ́. Èmi máa wá proof ẹ̀ lénìí. Èyí tèmi náà wá ń ṣe lénìí, èmi náà wá fẹ́ throw challenge pé láti 2022 December 23 2022 tí mo ti ṣe apology fún gbogbo àwọn Alusunna wa Jamaa, tí mo ti ṣe apology fún Sheikh Imran Eleha, tí mo ti ṣe apology fún Sheikh Buhari ọmọ Musa, tí mo ti ṣe apology fún bàbá Adépọ̀jù. Èmi náà fẹ́ throw challenge ẹni tó bá lè mú fídíò míì tí mo ṣe lẹ́yìn ìgbà yẹn wá kó post ẹ̀. Bí ó bá ní challenge tó bá ṣúọ̀ lójú, challenge àwọn èèyàn. So that 2022 yẹn mo wá sọ pé ẹ jẹ́ ká stop láti máa bully. Ẹ jẹ́ ká gbà láfíà láàyè láàrin ara wa. Àmọ́ nítorí pé ẹni máa tẹ́ ò ní gbọ́, aláṣejù ò ní gbà. Saheed yarí ó ní pé òun ò ní gbọ́. Yusuf yarí ó ní òun ò ní gbà. Al Fulani takú ó sọ pé dandan o, àwọn ò ní gbà. Dandan ni pé àwọn máa bú àwọn bàbá yìí lọ. Ẹ jẹ́ n sáré wá yanjú ọ̀rọ̀ kan. Kọ́ ló bá mi ṣe dáadáa fún Múrí Àdìyó Bariga. Mo wá rántí pé Àdìyó Bariga ó wá no kí n tó lọ síbẹ̀ yẹn, ẹ jẹ́ sáré ṣe kí n sáré proof eléyìí náà. Èmi wá ti ṣe apology yẹn láti gbà yẹn, èmi ò padà sórí ẹ̀ mọ́. Kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé wàlúbádéhùn aslam, ẹni bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan lálábòsí, ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa búyàn lórí mídíà yìí, ká máa defame ọ̀tá Ọlọ́run ló máa ní pé kò yẹ Saheed ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Gbogbo tó ń gbé kiri pé àfáà kan kọrin fóun, àwọn kan bú bàbá òun, àwọn kan bú ìyá òun, bàbá alágbára omi sọ pé bàbá òun jalè, jọ nítorí t'Ọlọ́run, ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀? Tí àwọn ọmọ bàbá alágbára omi bá dákẹ́ lẹ́nìí tí wọ́n bá lè proof ẹ̀ mọ́, kò sí wàhálà lábẹ́ yẹn, àwọn gbà wípé àwọn làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Torí pé ó ti ń play fídíò bàbá alágbára omi yẹn tó ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin. Ta dẹ̀ rí wípé àwọn náà ń gbọ́, wọ́n ń rí, ṣùgbọ́n ọ̀rọ̀ Sálàfí làwọn mójútó. Ta dẹ̀ mọ̀ pé Sálàfí tẹ̀ ń mójútó yìí, Sálàfí tẹ̀ ń mójútó, tẹ̀ ń bá wí, tẹ̀ ń bá já yìí, Sálàfí yóò ṣẹ̀yìn náà. Ẹ já fi Sálàfí lẹ̀ lọ́rùn, ẹ já fi Súfì Alusunna wa Jamaa lẹ̀ lọ́rùn.
ẹ kí wájọ dúró lórí Islam ọ̀kan ṣoṣo. So that èyí tó ń sọ pé bàbá alágbára omi ló kọ́kọ́ bú bàbá òun yẹn, èmi gbà pé bàbá alágbára omi kọ́, àmọ́ ó ti ń play fídíò yẹn mọ̀ráàrán ní láì mọye táwọn ò bá wálé defend ẹ̀ kò sí wàhálà. Àmọ́ èmi gbọ́ pé orin tí ọmọ Òkúta Gidi kọ yẹn ó ti ń bú àwọn bàbá wọn nílọrin, àwọn bàbá wa nílọrin kó tó kọ orin yẹn, torí pé tí wọ́n bá lọ wo reference orin yẹn, ó ní pé Ọlọ́run ò ní tó bá kù ìṣẹ́jú kan tọ́lọ́run gbà ẹ́ lẹ́rú, ẹlẹ́ẹ̀dá àwọn àfáà tó jìyà fún ìsìláàmù tó ti bú òní jẹ́ bìmánà tó ti ń bú wọn bọ̀ tẹ́lẹ̀, bìmánà tó ti ń bá àwọn olórúkọ bọ̀ tẹ́lẹ̀. Torí ẹni tó bá ń gbọ́ ọ̀rọ̀ máa fi làákàyè tẹ̀lé ọ̀rọ̀. Òun gbórin kiri ń sìn pé wọ́n bú bàbá ẹ, wọ́n bú ìyá ẹ, ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀? Ó wá ń gbé fídíò tèmi pé Ọ̀kanlọ́mọ ní pé ìyá ẹ jípa ńlá, tó bá ní ìyá ẹ jípa ńlá, ṣé mo parọ́ mọ́ ìyá ẹ ni? Mo tún tutọ́ ìyá ẹ jípa ńlá, mo tún tutọ́ bàbá ẹ wọ́n nà kú ni, mo gbẹ́lẹ́nu bàbá alágbára omi pé bàbá ẹ wọ́n nà kú ni. Ihun tó dé ẹ̀kẹ́ mi náà sọ bẹ́ẹ̀ ni pé ìwọ náà sọ ọ́nù fídíò pé wọ́n gé bàbá tiẹ̀ náà lọ́wọ́ lójú iṣẹ́ ẹran ni. I have the video. Ó ní pé ìyá ẹkú sí márúwá ni. I have the video. Tùdínú kàmán tùdánù. So that ẹ jẹ́ n kó lórí yẹn. Now, òun á mú challenge wá nípa tọba àlọ́ ni, torí gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ yẹn náà ẹ̀bẹ̀ yẹn ó ti bọ́. Ṣẹ̀dẹ̀ rí ọba wa ní ìlú Ìlọrin, ṣéwù wallahu yasmuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil azim. Kò sẹ́ni tí ó mọ̀ pé former chief justice lọ́ba Ìlọrin, adájọ́ àgbà ni wọ́n kọ́ tó dọba. Bàbá mọ respect, wọ́n dẹ̀ mọ honor tí yàn fún ilé ẹjọ́. Bàbá mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti dé ilé ẹjọ́ ó ti kọjá ọ̀rọ̀ olórí ẹbí. Ìjọba nìkan ló nágbára lórí ẹ̀, òfin nìkan ló nágbára lórí ẹ̀. Tó la ariwo tẹ́ ń pariwo bàbá ọba Ìlọrin, ìmọ̀ọ́mù Ìlọrin, àwọn àfáà Ìlọrin, ènìkọ́ ó ti bọ̀ torí pé ọjọ́ tí bàbá ń Bariga ń pariwo tí Àdìyó pè wá, ó pè mí, Al Fulani, àfáà Làbíbù Lágbàjì, àfáà Kéúgbèmí àtàwọn àfáà méjì kan láti ìlú Ìlọrin tó sọ pé àwọn fẹ́ parí ohun tó ń ṣẹlẹ̀ láàrin gbogbo wa. Ṣé ti rí ẹni tó kọ́kọ́ jẹ́ alábòsí ọ̀rọ̀ yìí tó da gbogbo ọ̀rọ̀ yìí rú tó fi rí bóyá rí kò ṣẹ̀yìn Fulani o, kò ṣẹ̀yìn Fulani ló da gbogbo ọ̀rọ̀ yìí rú tó fi rí bó ṣe rí. Torí pé jọ́dí Saheed kọ́kọ́ bẹ̀rẹ̀ tọ́lọ́hún ń lo Fulani láti fi gbé lọ ilé ẹjọ́ tí gbogbo àjọ pawọ́pọ̀. Níjọ́ tí Fulani fẹ́ yanjú ọ̀rọ̀ ara ẹnìkan ló yanjú. Ó gbàgbé pé àwa mẹ́rin lájọ dúró ti ọ̀rọ̀ yẹn. Ó wá yanjú ọ̀rọ̀ yẹn nìyẹn. Bàbá Bariga padà pè nígbà yẹn, mo rántí. Kájú ẹ̀ náà padà pè nígbà yẹn pé Fulani kò jẹ́ kọ́rọ̀ yìí lọ báyìí. Wáì tí ó lọ yanjú ara ẹnìkan tó dẹ̀ mọ̀ pé nítorí tí ẹná ṣe ń àtàkì Ọ̀kanlọ́mọ yìí. Ó jẹ́ ká gbìyànjú ká paná gbogbo ọ̀rọ̀ yìí ní kí wàhálà yìí kó dópin. Kàkà kí Fulani gbà, Fulani yarí, ó sọ pé kò sí ohun tó kàn òun pẹ̀lú Ọ̀kanlọ́mọ, òun ò lè bọ́ Ọ̀kanlọ́mọ ṣe mọ́. Mo dẹ̀ gbà fọ́lọ́run, tó bá pé dáadáa ni mo ṣe fún ẹ, Ọlọ́run á san mí lẹ́san. Tó bá pé aburú ni mo ṣe fún ẹ, Ọlọ́run á san mí lẹ́san. Mo tawakkali ala Allah. Ó wá lọ lè dí àpòpọ̀ pẹ̀lú Saheed Shittu láti pé kẹ́ máa gbèrò aburú lé mi lórí ohun tí gbogbo àjọ gbà pé Saheed ń ṣe kò dá tẹ́lẹ̀, tí gbogbo àjọ gbógun tì. Ó wá di pé nítorí self interest tiẹ̀, nítorí àṣírí tiẹ̀ tó ò fẹ́ jẹ́ kó tú, ó wá fẹ́ sọ ire, ó fẹ́ sọ di ibi, ó fẹ́ sọ bí dire, ó fẹ́ sọ èmi tí mò ń ṣe dáadáa fún ìlú, ó fẹ́ sọ mí dẹni ibi, ó wá fẹ́ sọ ẹni tó ń ṣe aburú fún ìlú, ó fẹ́ sọ dẹni ire. Al Fulani, ìwọ nìyẹn, Ọlọ́run nìyẹn, wal akibatu lil muttaqin, ìgbẹ̀yìn òun dájọ́ máa wí gbẹ̀yìn ṣe máa rí. Lẹ́yìn ìgbà yẹn, gbogbo àsìkò tí wàhálà tún ń ṣẹlẹ̀, bàbá Bariga tún wá pè wá, gbogbo àtàjọ wà ń bẹ̀ èmi, àfáà Làbíbù Lágbàjì, Kéúgbèmí, àwọn àfáà kan láti Ìlọrin àti Fulani. Ipe Fulani
kò bá dá kó sọ fún Saheed Shittu wípé kí ni wípé kí Saheed Shittu kó lọ túbá, kó lọ bẹ̀ gbogbo àwọn bàbá yẹn, kó bẹ̀ ọba àlọrin. Ṣé ti rí bàbá Bariga wá ṣe kinní kan ní tí wọn ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀. Bàbá Bariga ní wípé tí Saheed bá ní pé òun fẹ́ jáwọ́ nínú ọ̀rọ̀ yìí, dandan ni fún kó jáwọ́ lórí pé kó máa bú gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá. Má sọ fún wa pé àwọn àáfàá kan ló fẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ wọn, àwọn kan ló fẹ́ máa fèsì. Lópin ìgbà tó bá ti ń sọ pé àwọn àáfàá kan ló fẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ wọn, àwọn àáfàá kan ló fẹ́ máa fèsì, dájúdájú ẹ̀mí ò tí ì kúrò níbi aburú yẹn nìyẹn. Òun láti jáwọ́ pátápátá kó lu gbogbo wọn. Mo rántí ńjọ́ yẹn a ṣe meeting yẹn more than 4 hours. Ìgbà yẹn ni mo post tí mo sọ pé there no more war láàrin mi àti Fulani. Mo wá rántí ńgbà yẹn pé bàbá Bariga sọ ọ̀rọ̀ kan, bàbá Bariga wọ́n sọ ọ̀rọ̀ kan nígbà yẹn. Wọ́n ní pé kí Fulani lọ sọ fún Saheed Shittu wípé kó jáde kó lọ bẹ̀ gbogbo àwọn àáfàá yẹn. Gbogbo àsìkò tá à ń sọ yìí ọ̀rọ̀ bàbá kí ó gba góòdù tí ọ̀rọ̀ àwọn gbogbo àdóòdù náà ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n wọn ò tí ì gbé lọ ilé ẹjọ́ o, wọn ò tí ì gbé lọ ilé ẹjọ́ o. Tẹ́ bá rántí pé bàbá kí ó gba góòdù wọ́n kọ́kọ́ kìlọ̀ síwájú pé gbogbo àwọn tó bú àwọn máa gbé lọ ilé ẹjọ́, bọ̀ bàbá ò nẹ́ẹ̀mí pé àwọn fẹ́ gbé lọ ilé ẹjọ́. Wọ́n wá rán Fulani sí Saheed pé kó lọ ṣe apology fún bàbá kí ó gba góòdù àti gbogbo àwọn bàbá tó ti bú pátápátá kó lè jáwọ́ lórí ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó nẹ́ẹ̀rí ni o, ọ̀rọ̀ tó nẹ́ẹ̀rí ni o, yẹ kí mo dárúkọ àwọn tájọ wà ń bẹ̀ o, ọ̀rọ̀ tó nẹ́ẹ̀rí ni o. Mo ti ń bọ̀ approve ọ̀rọ̀ tí ọba àlọ́ni tó ní wọn ò bú wọn mọ́, mo ń bọ̀ approve yẹn, máa approve yẹn mò ń bọ̀ o, yẹn challenge ọmọ yẹn mò ń bọ̀ o. Bàbá Bariga wá ní pé kí Fulani sọ fún kó lọ ṣe apology, kó bẹ̀ gbogbo àwọn àáfàá tó ti bú, kó lè ṣàdéhùn pé òun ò ní bú ẹnì kankan mọ́, òun ní bẹ́ẹ̀ níbọ̀ lórúkọ jẹ́ mọ́. Mo rántí ńjọ́ yẹn pé Fulani sọ fún bàbá Bariga wípé lórí kọ́ọ̀lù yẹn pé Àdìó tẹ́ bá fẹ́ kí Saheed gbọ́, ẹ jẹ́ kí òun àti bàbá Bariga àti àfáàṣì Kéwúgbèmí àti Làbíbù káwọn lọ bá Saheed sọ̀rọ̀ fún ara wọn. Àfáà Mura Bariga sọ pé láyé àwọn ò lè bá Saheed sọ̀rọ̀, wọ́n náà àwọn ò ní bá Saheed sọ̀rọ̀ láyé àwọn. But mo rántí ńjọ́ yẹn pé bàbá Bariga ní pé tó bá pè nǹkan tó máa gbé solution nìyẹn tá máa fi rí àlàáfíà, tí àlàáfíà máa fi jọba nínú ẹ̀. tó pé gbogbo ẹ̀ tẹ́ ń blame Àdìó Bariga, ẹ bẹ̀rù Ọlọ́run o, ọmọkùnrin yẹn gbìyànjú kí wàhálà yìí máa ṣẹlẹ̀. Pé tó ń gbọ́tà àlàáfíà máa fi jọba nìyẹn, òun ṣe tán àti lọ bá Saheed Shittu sọ̀rọ̀. Àdìó wá lọ bá Saheed sọ̀rọ̀, Àdìó wá sọ fún Saheed pé lọ tọrọ apology lọ́wọ́ gbogbo àwọn bàbá yẹn, including bàbá kí ó gba gold. Nígbà tí Saheed máa jáde lẹ́yìn ìgbà yẹn, nígbà tó máa jáde, fídíò tó ṣe lẹ́yìn ìgbà yẹn ni mo fẹ́ play yìí. Ẹgbọ́n nǹkan tó sọ nígbà yẹn, bismillah. Ẹgbọ́n tó sọ o, ẹ máa gbọ́ o, ìyẹn kọ́, ok, kọ́ tó sọ lélẹ́yìí o. Ṣé ń gbọ́? Gbogbo àfáà yìí yàrá ìjà gbogbo yìí kò ní gbàgbé, yàrá ìjà gbogbo àfáà yìí kò ní dá fún wọn. Ẹ ń ṣe eré ni kéèsì, gbogbo kéèsì tó kú wà lẹ̀ ẹ ń ṣe eré. Àbẹ́ ẹ̀dá kan mọ́ ni wọ́n ní pé ó bá ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní abẹ́rẹ́ tí bá bẹ̀rẹ̀ kí má jẹ́rìí kò ní dá fún aláya gbogbo yìí. Yàrá ìjà bàbá alákùn bàbá yìí kò ní dá fún ọ. Ó ń sọ ẹ̀mí òtókè o, bàbá alákùn bàbá aláya gbogbo yìí kò ní dá fún gbogbo wọn. Bàbá alákùn bàbá yìí kò ní dá fún ọ. Ó ń sọ ẹ̀mí òtókè o, bàbá alákùn bàbá aláya gbogbo yìí kò ní dá fún gbogbo wọn. Bàbá alákùn bàbá yìí kò ní dá fún ọ. Ó ń sọ ẹ̀mí òtókè o, bàbá alákùn bàbá aláya gbogbo yìí kò ní dá fún gbogbo wọn. Now, nígbà tí Àdìó ní kó lọ bẹ̀bẹ̀ ńgbà yẹn, tá a panu pọ̀ pé kó lọ bẹ̀bẹ̀, ihun tó padà sọ òun lẹ́gbọ́n pé ẹ̀bẹ̀ kí ni kò ní dá fún yàrá yakuba báńlákú àwọn tó bá ní kóun lọ bẹ̀bẹ̀. Ṣùgbọ́n ẹ wo bí ṣe ti rí
ṣe ti rí Ọlọ́run ó ṣèdájọ́ o nígbà náà lọ́hùn afálàbíbù lágbàjì inú mi mo rí pé afálàbíbù dákẹ́ lásìkò yìí wọn ò sọ̀rọ̀ afá kí ó gbé mi náà àwọn náà dákẹ́ wọn ò sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n mọ̀ nípa ẹ̀ torí mi ò kí ń parọ́ mọ́yàn àjọ wà lórí mítìnì ẹ̀rí dẹ̀ wà fún nǹkan tí mò ń sọ yìí ìgbà yẹn ẹ̀mí Saheed balẹ̀ pé kí ló fẹ́ mú un ṣe apology fún àwọn bàbá o òun ò lè ṣe apology fẹ́ ní kankan torí òun ní àìmọye kéèsì lòun náà nílẹ̀ tó ń bẹ́ẹ̀ lò fún àwọn ògo Ìlọrin tí ẹ bá gbàgbé ọjọ́ tí mo fẹ́ travel tí mo ń lọ sí Amẹ́ríkà tí mo ń lọ sí Nàìjíríà tí mo lọ gbẹ̀yìn yìí ó ṣe fídíò kan ló kọ̀ lájọ́ yẹn tó sọ pé gbogbo àwọn ògo Ìlọrin tó bá gbé kéèsì kan dìde pẹ̀lú òun náà máa lo kéèsì pẹ̀lú wọn pé àwọn ni wọ́n rán mi iṣẹ́ ipe àwọn ni wọ́n rán mi iṣẹ́ pé ògo Ìlọrin ló fún mi ní lìsánù ìwúlà mọ́ àwọn rán mi iṣẹ́ mo rántí ń jọ yẹn pé mo padà póòsì fídíò pé lóòótọ́ o ògo Ìlọrin ló rán mi iṣẹ́ o àmẹ́ni tó rán mi iṣẹ́ tó fún mi ní lìsánù ìwúlà mọ́ ìfùlání ni kó lè mẹ́ni tó máa gbé ẹ̀rí ẹ̀ wà tí Fúlàní náà sọ fúnra rẹ̀ pé lìsánù ìwúlà mọ́ ìtàn fún ẹ yẹn o èmi mo ní kí wọ́n fún ẹ ẹ̀rí ẹ̀ wà ó túmọ̀ sí wípé ihun tí wọ́n gbójú ní kó fi ṣe ẹjọ́ yẹn Fúlàní ló ní kó fún mi Fúlàní ni èmi ò dẹ̀ ṣílò mi ò ṣílò so that ìyẹn kọ́ jẹ́ ẹ̀rí wípé adìyó paná pé kọ́rọ̀ yìí má ṣẹlẹ̀ torí pé òun parọ́ fún ayé ń sìn pé ọ̀rọ̀ jálàbí ni ọ̀rọ̀ jálàbí ni kí ló kan jálàbí náà tó wà lẹ́yìn má má lè jálìb fìlógẹ́tẹ̀ náà ìsìlá wọ́n mọ̀ nípa kan tó ń pè ní jálàbí ni kí ló ń pè ní jálàbí fìlógẹ́tẹ̀ lédè áwọ̀ ìsìlá ṣe máa nà ẹ̀ fún wa ìhun tó mọ̀ ń pa ẹ̀ ó wá fẹ́ máa tún ayé nítorí àwọn àgìnàmù ẹ̀ kọ́ bá lè má jà ipò ọ̀rọ̀ jálàbí kí ló kọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ jálàbí wọ́n lọ́kọ́ mi ti jálàbí rí láyé tèmi ni tèmi mọ̀ nípa àtàwọn jálàbí ni ṣùgbọ́n àìṣe jálàbí mi ò ní pé kí n máa wá sọ pé kò sí jálàbí nínú Islam jálàbí wà nínú Islam ìhun tí ẹlúkálùkù bá ń ṣe lábẹ́ jálàbí ni ká máa prove àbíjọ́ tí àdìyó bàbá ń Bariga tó ti ní òun ṣe jálàbí òun wọṣẹ òun gbọ́nṣẹ fáwọn èèyàn ta lẹ́bi tó ní òun lòun jìbìtì rí bẹ́ẹ̀ ṣe pariwo ẹ̀ tó ṣe tálẹ̀ ibi tó jáde pé ó lóun jìbìtì rí jìbìtì ni ò dá jálàbí dá jìbìtì ni ò dá ẹbọ ni ò dá jálàbí dá so that ìyẹn jẹ́ àkọ́kọ́ wípé àdìyó gbìyànjú pé kọ́rọ̀ yìí má di wàhálà àṣejù àtàwọn alábòsí ni wọ́n padà fi Saheed lọ́kàn balẹ̀ pé apology lórí kíni tó tó mo rántí ń jọ yẹn tí màá ti Fúlàní jọ fa ọ̀rọ̀ lórí yẹn pé bàbá kéwú gba góòdì ó wà lára nǹkan tó pé Saheed kò fẹ́ ṣe apology fún Fúlàní wá ń sọ fèmí ń jọ́nà pé apology ló ti fún bàbá kéwú gba góòdì ṣé bàbá kéwú gba góòdì kan ló kọ́kọ́ ràn án lọ́wọ́ lákọ̀ọ́kọ́ ni mo wá ń sọ fún Fúlàní pé Fúlàní ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run nígbà tá à ń ṣe kéde Saheed bàbá kéwú gba góòdì fún wa lówó náà wọ́n fún wa lówó ṣùgbọ́n torí owó tí Fúlàní ti ń rí lára Saheed Shittu dandan ni kó máa dáǹsì sí nǹkan Saheed Shittu bá fẹ́ ẹ wá tì débi tó ná pẹrẹ ń sìn ẹ wá ń bẹ̀bẹ̀ kiri ṣe rè bí kẹ́ ẹ̀bẹ̀ yẹn lè work ẹ̀bẹ̀ yẹn lè work ọ̀pá tá a gbé séjìká lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀pá tó wà léjìká lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ihun tó wà lẹ́yìn ju tiwájú lọ o ihun tó wà lẹ́yìn ó ju tiwájú lọ ṣe rè bí ẹ̀bẹ̀ ọba àlọ́rin tẹ́ ń pariwo yẹn ọba àlọ́rin ẹni tó mọ lọ́ọ̀ ni wọ́n mọ̀ òfin ìmọ̀mọ̀ Ìlọrin tẹ́ wá ń pariwo lẹ́ni tí Yusufu náà lọ ń bá Yusufu ó gbàgbé ọjọ́ tí wọ́n mú yẹ̀sì àlùnáka ìmọ̀mọ̀ Ìlọrin má bẹ̀ẹ́ títí o máa gbọ́ àbí Ìlọrin ìmọ̀mọ̀ Ìlọrin kò bẹ̀ Yusufu ẹ wá ń pariwo ìmọ̀mọ̀ Ìlọrin lẹ́ni ẹ mọ̀ pé alijasawul inzan illa al-inzan fabi ayi alahi rabbikuma tukasibani Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì Ọlọ́run ní gbogbo tó ń dálùkù bá ṣe láyé yìí tó bá ṣe dáadáa wàá gbẹ̀san dáadáa tó bá ṣẹ̀san aburú wàá gbẹ̀san aburú Ọlọ́run tí wọ́n ń ṣàlẹ́ ojú fábí ayi alahi rabbikuma tukasibani ṣé mo lè sọ̀rọ̀ kí n parọ́ ṣá Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé mi ọba tó ní mí mo tún lè sọ̀rọ̀ kí n parọ́ ìmọ̀mù lọ níbẹ̀ wọ́n títí ò gbà ó padà fi ìyà jẹ ẹsẹ̀ àlùnáka lọ́dún méjì ó fi ìyà jẹ jákímọ̀dì lọ́dún kan àbọ̀ kó tó fi ẹsẹ̀ àlùnáka ló gba 2 million naira Yusufu ó gba 2 million naira
ìwọ ẹ wá ń pariwo sí kó máa pariwo ìmọ̀ọ́mù lọ ni àsìkò ẹ̀san ló dé, àsìkò ẹ̀san ló dé, ẹ̀san ní gbogbo nǹkan abẹ́gbọ́, ẹ̀san ní. Ọjọ́ tèmi ń ṣe apology fún bàbá tiẹ̀ Yusufu láti 2021 2022 títí di ìsìn Nàìjíríà tí mo lọ yìí Ọlọ́run fi ẹ̀ràn mi tán ni, Ọlọ́run fi ẹ̀ràn mi tán pátápátá ipe petition 2022 ló ń gbé kiri lórí ọ̀rọ̀ mi. Mo rí petition ẹ̀ báyìí tó fi hàn mí lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ìwọ òṣìṣẹ́ pé èèyàn kan ti bú bàbá ẹ̀ ó ti tọrọ àforíjì àbó gbọ́ pé mo ṣe àforíjì fún bàbá tiẹ̀ ni. Mo tún sọ ńjọ́ tí mo ṣe apology fún bàbá ẹ pé tíyàn bá máa ṣe apology o Ọlọ́run nìyàn máa bẹ̀rù kò pé máa bẹ̀rù ìjọba. Mo ní Ọlọ́run ni ká bẹ̀rù ẹ má ká bẹ̀rù ìjọba. Tó yẹ pé Ọlọ́run lẹ bẹ̀rù ni kò gbà tọ́lọ́pàá bá mú yín kẹ́ tó ṣe apology. Ó wá ń ṣe apology lénìí lẹ́yìn ìgbà tọba tó ní ẹ ti mú ẹ tí ìjọba ti mú ẹ tó ń gbé pension àti ilé ẹ lórí ó wá ṣe pé òun ṣe apology. Apology 2029 2020 tó náà ṣe mò ń bọ̀ lórí ẹ o ibẹ̀ máa fi ráńdọ̀ àmà gbà kọ́ọ̀lù o. Apology 2020 mò ń bọ̀ approve ẹ̀ pé yọ́ ló ń pa o. Èmi bẹ̀ bàbá tiẹ̀ Yusufu ẹ̀gbọ́n nǹkan tí mo sọ mí báyìí. Ọjọ́ náà lọ́hùn relé ìjọ tèmi ṣe apology mò ń bọ̀. Mo ní tí ẹ bá fẹ́ kọ́rọ̀ yìí yanjú mò ń bọ̀. Ọjọ́ tèmi ṣe apology ọdún mo ṣe apology nínú ọ̀rọ̀ tí mo sọ ń jọ yẹn mo ní wípé ẹni bá ń bẹ̀rù Ọlọ́run tó ń bẹ̀rù àlìkìyámọ̀ ló máa ṣe apology láì tí ní wàhálà. Apology tèmi ṣe fún bàbá Yusufu ńgbà náà mi ò ní wàhálà pẹ̀lú anybody now bọ́ mo rí wípé a gbọ́dọ̀ máa bá lọ báyìí. Mo wá ní pé ẹ sọ fún Saheed náà kó lọ ṣe apology nígbà náà lọ́hùn. Ṣé ṣe apology yẹn gbà yẹn ni gbogbo ẹni tẹ́lẹ̀ pé Tibo ti ṣe apology alábòsí nìyí tẹ́ bá ṣọ́ra ẹ máa rí bínú Ọlọ́run. Ṣé Fìràwọ́n náà ò bẹ lọ́run gbà tọ́lọ́run mú lórí omi ni gbà tọ́lọ́run mú Fìràwọ́n náà lórí omi ṣé kò pariwo la ilaha illallah ṣé la ilaha illallah Fìràwọ́n tó sọ́dọ̀ màlìjẹ́ náà ni. Èèyàn máa ń bẹ lọ́run lálàforíjì kó tó di pórí wàhálà ni kó tó di pórí bínú Ọlọ́run ni tí bínú Ọlọ́run bá ti dé àforíjì ọ̀ràn mọ́. Ẹgbọ́n kan tí mo sọ nígbà yẹn lélẹ́yìn náà ẹgbọ́n kan tí mo sọ nígbà yẹn lélẹ́yìn. Ẹ máa gbọ́. Ẹ kọ́kọ́ sọ pé kó ṣe apology. Ó yá. Tí ẹ bá wọn fún òun ní ṣe apology ẹ fi ọ̀rọ̀ lẹ̀ bọ́rọ̀ ṣe wà torí pé gbogbo ẹni bá ń bẹ̀rù àlìkìyámọ̀ kó tó wù ìwà wàláì tààlà kò ní wá burú ní kọ̀rọ̀ o kò dẹ̀ ní wá burú ní gbangba. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń bẹ̀rù ẹjọ́ tó ń bẹ̀rù ọlọ́pàá ló máa ṣe aburú ní kọ̀rọ̀ ló máa ṣe dáadáa ní gbangba. Ọlọ́pàá lẹ́ ń bẹ̀rù ẹ̀bẹ̀rù àlìkìyámọ̀. Nǹkan tí mo sọ. Tó bá àlìkìyámọ̀ ló ń bẹ̀rù lóòótọ́ ó jẹ́ kó ṣe àtúnṣe lórí gbogbo ohun tó ti ṣe yẹn pẹ̀lú àyà Ọlọ́run kan tó jẹ́ pé ọjà fàáàlù fàáìṣẹ̀tàn bí ẹ bá rí ẹrú kan tó bá ṣe aburú kan àbọ̀wò àìbàjẹ́ kan zákọ̀rọ̀ lọ tó wá rántí Ọlọ́run pé ohun tí mo ṣe yìí ó kù díẹ̀ káàtó tó wá ń tẹ́gì fi wọlé zonu ọ̀bì dandan ni kó wá Ọlọ́run àtàwọn èèyàn tó ṣẹlẹ̀ aláforíjì. Apology tí mo fẹ́ ṣe lénìí tèmi náà ti fẹ́ ṣe lénìí mo fẹ́ ṣe apology fáwọn kan ẹ wá sọ fóun náà wípé kóun náà bọ́ta kó lọ ṣe apology. Tó bá wá ṣe apology tán ìgbàlódé wa kan àti alìsíláàmù nítorí ẹ gbogbo tó ṣe nítorí ó sábẹ́jọ́ ni o ó ń sá fún ẹjọ́ ni o torí ìtọ́lọ́run kọ́ o ó ń sá fún ẹjọ́ ni ó ṣe fídíò kan kò sí bó ṣe lè ṣe lẹ́yìn kó tọrọ àforíjì kọ́lọ́run foríjì gbogbo wa kò sí bó ṣe lè ń kó rí tí ò bá ti tọrọ àforíjì wàá sì máa rí ẹjọ́ yẹn wàá rí ẹjọ́ yẹn fa ìṣẹ̀tàn àwọn ọ̀zẹ̀lámùnà àǹfùsà wọn. Now 2022 December nígbà tí mo ṣe apology fún bàbá wa Yusuf bàbá wa Adépọ̀jù bàbá mo ṣe apology fún bàbá Adépọ̀jù òun lélẹ́yìí o mo ń sọ́njọ́ náà wípé tẹ́ bá fẹ́ yanjú ọ̀rọ̀ yìí bẹ́mi ṣe ti apology ẹni kóhun náà lọ ṣe apology. Gbogbo àyẹn kò mo ní gbà yẹn lọ́tí ẹ̀fẹ́ padà sí Nàìjíríà mo ní ẹ̀kọ́ náà tara fọ́ra kájọ parí ẹ̀ kíjà tán
nígbà náà lọ́hùn ẹ̀rí ọ̀rọ̀ lélẹ́yìí o ó wà lórí péjì mi mo ti tún share síbẹ̀ o 2022 mo ti ṣe èmi ò dẹ̀ padà sórí ẹ̀ mọ́ Yusufu tó wá ń pariwo kiri ń sìn apology tí mo ṣe fún bàbá ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ṣé wọ́n ó gbà á ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run ẹjẹ́ àdúró lórí adilu dédé ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run ẹ báyìí ká torí pé ìfẹ́ afọ́jú ká dẹ̀ wá sọ gbogbo ẹ̀dí bí bá mi so that eléyìí òun làwọn èrí tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ bàbá Bariga náà gbìyànjú pé kó lọ ṣe apology náà wọ́n ṣe apology ó wá ń parọ́ lánàá ń sìn pé òun ti ń bẹ ọba àlọ́ng láti 2020 àkọ́kọ́ ń bẹ̀ ni wípé challenge tọmọ yẹn gbé wá pé gbogbo ẹni tó bá ní fídíò míì tó ṣe lẹ́yìn ìgbà tó ti ṣe apology ní 2020 tó gbé wá èmi ò ní sọ̀rọ̀ tí mi ò náà rí ẹ̀ tó ní fídíò yìí tó náà ṣe apology ní 2020 yìí jẹ́ kí n gbé wá fún ẹ kó rí mò ń bọ̀ o wo fídíò yìí tó náà ṣe apology ní 2020 yìí fídíò yìí. ṣòdí fídíò tó náà ṣe apology ní 2020 yìí jẹ́ kí n fi hàn ẹ́ mò ń bọ̀ o ṣòdí fídíò tó náà ṣe apology ní 2020 yìí this is video 2020 ló náà ṣe apology yìí ṣòdí rí déètì tó wà ń bẹ pé 2020 ló náà ṣe ṣòdí rí déètì yẹn wọ́n tó ẹ̀yin ọmọ yálò tẹ́ ń béèrè challenge ẹ̀ pé 2020 ló náà ṣe ṣòdí rí ó ti ń bú ọba àlọrin bọ̀ láti 2017 ló ti ń bú ọba àlọrin ló ti ń bú mọ́ọ̀mù lọrin ló ti ń bú Sheikh Adam ló ti ń bú Sheikh Kameli ló ti ń bú Sheikh Habibu mo ti rí oh my god mo rí bọ́ọ̀ì tí wọ́n ń pè ní lóko bọ́ọ̀ì tí wọ́n ń pè ní kíní tó pèsè orí program ẹ̀ lánàá yìí